me of my street pictures, with beautiful features. Hey, Agboolewa, oh, Agboolewa, hey, Agboolewa. Ah, kí ẹ bú máa mọ̀mọ́ rí yín ní gbogbo ìgbà tẹ́ ẹ mọ́ ń wá tẹ́ ẹ mọ́ ń lọ gbogbo ìgbà mò ń rí yín o àbí. A wá gba ilé sí Ìbàdàn ni a ti sanwó wa. Kí ìlà kan fẹ́ gbà lọ́la ni. ń gbọ́ ẹ ti sanwó ẹ sì wádìí lọ́wọ́ ọdún àwa báyìí kẹ́ ẹ tó jábọ́ ẹ sanwó. Thank you. I'm Debbie. Debbie? Yes. Oh, Debbie. Oh, Debbie, you look so delicious. Thank you. Hey! Debbie! Oh! Debbie, you look like shawarma. My name is Tolani. Tolani, small but mighty. Tolani, hey! I'm Nancy. Bororo, Nancy. Sorry, èmi ni Moro. Ìyá mi ni ìyá Moro. Bàbá mi ló ń pè ní bàbá Moro. Ìyá Moro? Bẹ́ẹ̀ni. By the time you start to be in a collaboration together, we'll be Moro together. Oh yes! Morosi baby. You got it. Morosi baby. You got it. Morosi Ojo Jazzy. You see you guys, let me introduce myself to you. Okay. My name is Charles. 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 They call me Charles, the Humacologist. Humacologist. Yeah. Hey. I'm from the University of Ibadan. That's why I'm a psychologist. Yeah. And you guys? Yes, we stay here. We are students. Yeah! Huh? Chris! Abeg, wetin? What is that now? What is that? What's your name? Who do this one? Who just done it like that? Is it because of the shit? So you get to see. I want to come and say what be. I'm a honorary father. They won't cry. That's why you are nagging like that. Sarah Mosu. Abi o. Ó dà ètò àti jẹ́ta ìyá Moro gan sì ń bẹ ní yàrá. Ìtumọ̀ yín lára. Ìtumọ̀. Abi o. I know we survived 6 months for this place. In this compound. Oh, yeah, but this one here. No. Landlord must hear this one. Landlord! Landlord! Kọ̀bí kàrọ̀. Demoro. Ta ni ń bẹ ní Latin lọ? Àbí balùwẹ̀ ni? Kí a lè sí ọ. Ìtọ́ àti jẹ́ta ni mo sì lè sọ. Ẹ̀dí padà. Tó kì í sun. Mi ì sun máa ń púpù ní ẹgbẹ́ padà. Kí ló dé? Nígbà tí ìgbẹ́gbọ́n mi ń lóòrùn ni mo sáré bẹ̀rẹ̀ bí ẹgbọ́n nínú oru ẹ wá yà sínú ìtọ̀ nínú ilé. How many days ló ti lò? No wonder máa ń sọ náà tó gbogbo kọ́ńpà gbogbo pásẹ̀jì ló ń rùn. Àṣẹ́yìn ni. Èmi kọ́ àwọn bẹ̀rẹ̀mọ́lẹ̀ náà mo máa ń ṣe tiwọn náà gbogbo wa náà la nípò. Àníkẹ́ má máa gbé súnmọ́ mi mọ́. Kí ló dé tí mo wèrè mọ́ wèrè o? Ṣé bó máa ń tọ̀ ò sì wọ́n iṣu irú ilé? ẹ̀ ní padà irú tọ̀ báyìí kọ́ lé mi náà. Ẹ mú pé ẹgbẹ́ sẹ́yìn náà ẹgbẹ́ sílẹ̀. Kí ni? Ẹ kọ́kọ́ gbé sílẹ̀ nù. Ṣé ìgbẹ́ mi a máa rìn? Kó o sì bá ń dà ní ìdáàbòbò. Ìjọba ọlọ́sìn mi lè ṣe ìdáníkẹ́ gbé kíní sílẹ̀. A ní ó bá ń dà. A ní mi lè dànù kí ló dé? Demoro, ṣé rí kíní kò dáa? It's not hygiene. Ṣé rí kó lè dá disease yìí náà? This is straight exposure to germs. Ẹyin kò rí
expose ara yín sí germs. Gbogbo ọmọ fún malaria fún yín. Èmi náà dára àgbo tí mò ń mú ó tẹ̀ lọ́rùn lórí eléyìí. Ṣèbó lójúmọ́ náà lẹ́nu. Ṣébí yìí náà ní títọ̀. Wọ́n sì ní kí wọ́n lọ sáré sùn àti jẹ́ta àti gbé ní àsìrántí. Mo jí lọ ìgbẹ́ta náà. Àti jẹ́ta àti gbé ní ẹ̀ka Ayọ́bọ̀dà kan kí sára fọ bí. Wọ́n ní tẹ̀lé tó ń ṣe fún mi lọ wà á ní tẹ̀lé báyìí. Ìwọ náà mọ̀ kò sì mọ́ ń sùn o. Olú wa la lọ sùn ilé wa. Mo wà á mọ nǹkan títí ń fa orúkọ mi. Ìmọ̀ tí ń sọ ẹ̀rọ òkú gbẹ́. Pẹ́pẹ́ ní pẹ́pẹ́ òkú gbà. Agbolewa, 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 agbolewa. gbà ni. Èmi ò mẹ́ni sí pa ẹ̀ pọ̀ mo kàn rí pé eléyìí is an eyesore. It's not supposed to be like this. Ẹ̀rọ ẹgbẹ́ ṣe rí náà. Ẹ wo, mo mọ nǹkan tí màá ṣe. Máa lọ sọ fún baálé mi sìn kó mọ orú àwọn ayálégbé tó gbà sílé. Bàbá ṣe mí lóore. Bàbá ṣe mí lóore. Wọ́n ní iṣẹ́ ṣìkà bí ẹ kó balẹ̀. Morning. Teacher, am I teasing? Yes, good morning. Ẹ káàárọ̀. Yes, ma'am. Yes. Teacher Chika, kí ló dé tẹ́ ṣe gbálẹ̀ láàárọ̀ ìkẹ́ tó jáde? In other words? Rí lẹ̀ yẹn ni, mo ní kí ló dé tẹ́ ṣe gbá? Well, I can see you are not in the same equilibrium with me. Please, can you tell me what you say? Okay, Mr. Chika. Please, teacher. Okay, teacher Chika. Yes, now, the only graduate that is gainfully employed. Oh, congratulations. This morning I found the compound very dirty. It's always like that. Very, very dirty. To me, it was really annoying. So I had to go to the main apartment. Okay. Landlord's apartment, and I reported. I didn't meet the landlord at home. So I met her and I reported to her. She promised to communicate with the landlord. Young man, you are going zigzaggedly. Please, can you hit the nail at the head? Okay, the point is that the landlord said it is your turn to clean the compound, and it's obvious that you have defaulted. Oh, he said so. Yes. Okay, now let me put you through because I can see you are marrying into the world. Last week, if I'm not mistaken, quote me right.
it was supposed to be the turn of Lambebe or Lambebe, whatever it's called. And from my indications, he did not. So how can I, Chika Dibia Romanus, the only graduate that is gainfully employed, do mine? No, that is injustice. Ó ní pé. Mo kàn rí tó ń yíwá báyìí ní kí ló ní Lambebe ṣe. Èmi náà ti fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe lọ́wọ́. Ṣùgbọ́n nǹkan tó ń sọ sí ni pé mi mọ̀ bóyá tòótọ́ ni. Ó ní pé Lambebe ló yẹ kó gbálẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Well, you can keep explaining to her why I go. So please, what I'm trying to say is, go meet him first. Let him do what he's supposed to do. Then I will do mine. Please, lady and gentlemen, I'll be on my way. Thank you as you celebrate on what I say. Ẹja lọ bá Lambebe. Ẹja lọ. Lambebe. Lambebe. Ó máa kà mí lóhùn nìyẹn o. Lambebe. Bọ́tàjọ́. Madam, hola. Madam, ìyá abẹ. Jọjọjọ torí Ọlọ́run sàmì. Ìyá dadi, kídi ẹ káàtì o. Kí ló dé tó ṣe fi ta yẹn sílẹ̀ bẹ́ẹ̀ ni? Ìtàríbá kan, mi ò gbé nǹkan síta, mi ò dàgbẹ́ síta, mi ò tún mú. Ọlọ́run tí mo bí ká ṣe wà, mi ò tí ì gẹ̀ta gan lé ní. Ṣé tí ìwọ bá lọ sí ṣọ́ọ̀bù tó ti ń ṣe bábà yẹn, o kì í gbá bẹ̀? Mo ń gbà. Ó dáa, wọ́n ní ìwọ ni ilẹ̀ kàn. Wọ́n ní mi ilẹ̀ kan. Mo ò dẹ̀ gbà. Ta ló sọ bẹ́ẹ̀? Ìwé sọ pé Teacher Chika ní ilẹ̀ kàn. Nígbà tá a meet Teacher Chika, ó sọ pé ẹ̀yin o ní ilẹ̀ kàn. Kí ló wá dé tẹ̀ ṣe gbálẹ̀ yín? Chika sọ bẹ́ẹ̀. Chika nìyẹn lọ́hùn nìyẹn. Òun ni wọ́n lọ́hùn ni Chika ní mi ilẹ̀ kan. Ó ń tán o. Ó ń lọ nìyẹn o. Tí ìdèbí tẹ́ máa dúró sí o. Ẹlẹ́bẹ̀rẹ̀ mi. Ẹlẹ́bẹ̀rẹ̀. Ọmọlé agbára àtàṣe ó dẹ̀ ọmọlé wọ̀. Bíbà lọ pé wá fún mi. Èmi kí ni mo ṣe fún yín mọ́mí? Gbogbo abiyamọ ló ń gbàdúrà kó ń jẹ́ wọn mọ́. Mo jẹ̀ kú mọ́ yín lójú ẹjọ́ tí Ọlọ́run mo fọlọ́run bẹ̀. Lọ pé wá fún mi. Mo ń ṣe àdúrà kan lọ́wọ́ nílé morning prayer. Ẹ jẹ́ lọ parí àdúrà mi kí wọ́n á lọ bá yín gbọ́. Ó jẹ́ àgbáyà. Wọ́n lọ pé wá fún mi jàre. Wọ́n lè gbọ́ràn sí mi lẹ́nu. A ní ló pé wá fún mi, ṣé òun bẹ̀rù ni? Landlady tó máa tẹ̀ rí bẹ́ẹ̀ yìí dúró yín àwọn ajáde. Kí ló dé tó ṣe gbálẹ̀? Madam, sójà ò kì í gbálẹ̀. Ìlọ ṣe rí sójà dàbí ọba ní orí adé àrẹ rẹ̀ fi wọlẹ̀. Mọ constitution wà ní sójà. No, àwọn ṣe o. Wo padà sí bíbá yìí, wá lọ gbálẹ̀ fún mi jàre. Madam. Jọ má sàmì. Kí ló dé? Bí gbogbo ta yẹn ṣe rí. Ẹ̀yin rí ìjọba tó gbálẹ̀ rẹ̀. Kò ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ táyé àfi parẹ́. Nítorí àwa gangan níjọba tíjọba gbélé lé. Ẹ̀wọ̀n ìrántí nǹkan tó ṣẹlẹ̀ ní ogun tí mo dà last. Èèyàn tí mo pa èèyàn 75 mo pa for the first. Mo ewu ọbẹ̀ báyìí tí mo rí wọn. Àwọn ẹni mi kò sí pa wọn lọ. Padà nínú constitution sójà constitution. Àkíngbálẹ̀ ló ń ṣọ́ yìí. Ẹ jù lọ́wọ́ wa. Ó mọ ọmọ tó ṣẹlẹ̀. Jọ bá mi dúró dé tó bá dé fún ní kó lọ bálẹ̀. Bá mi dúró dé. Dúró dé bí a lè sìn. Wọ́n lè dúró. Constitution ẹ̀ lélẹ̀ kí kò fi wọ̀nyí. Where is the people that dey? No, kí ibo lẹ wá ń sá lọ? No problem, máa jọ yín lójú. Ṣọlá
tó fa ìwọ̀n tí ẹ ń parí sí. Tí èèyàn tó bá sùn nínú rẹ̀ ní jẹ́ pé èèyàn dùn. Kí ló dé? Ṣọlá yìí. Ó dẹ́kun yìí. Ní sùúrù. Nǹkan tí èèyàn wà lọ sí Tókótó, ó wà ní abẹ́ Tókótó. Tí ọmọ tó bá ti di pé ọmọ tó bá jẹ́ pọ̀ ọmọ tó wà ní ìjọ ọ̀gẹ̀dẹ̀ báyìí tó bá ti dákú. Ìṣàlọ́ máa ń tọ́ lé wọn lórí. Orí ẹ̀ ti dàrú. Omi, ó ṣí bí pa. Ṣé ẹni ọ̀pọ̀ ìgbà ọ̀rọ̀ ẹ̀ láti sọ kí ló ṣọmọ jà kí ló ṣọmọ hospital. Well done, everybody. I greet you all. You see, it's a pity. How much? First of all, I will greet Baba Moro and Yamo. Sorry about what happened. See, then I will thank Chris here. If not for Chris, méjìlá bá máa sí. Oko bá ti di púpọ̀ yín lẹ̀ náà, a ti pọ̀ yín rẹpẹtẹ. Ṣùgbọ́n àwa gan-an, àwa là ń bá wàhálà fún wa. Kamaya. Sórí Kamaya kan àwa fúnra wa ni. Nítorí ó yẹ ká máa gba ilẹ̀, ká dẹ̀ máa fọ toilet ká máa bá a bá fọ malaria wọlé. Òkúta gbé lásà wà. Ẹ̀bólà wọ. Ọjà ìfi pa wọ́n ọ̀pọ̀ náà nìyẹn. Àyìnà HIV. Dọ̀mọ́ bí ọmọ mi sáré ìgbà mi ṣàràbá HIV ṣe ṣe máa ń bá bàjẹ́ náà. Ṣé wọ́n ṣe pọ̀ náà? Ó dẹ̀ á dà fún wa. But it is unfortunately unfortunate. It is regrettably lugubrious. That what happened has happened. But take heart. Ẹ̀yin wo ẹ dákun bàbá landlord. Èmi ò gbé kí títa chíkà kọ́ máa sọ gbogbo ìbò ńláńlá tó bá ní sọ. Ṣùgbọ́n gbogbo ohun tó ti jẹlẹ̀ ó ti jẹlẹ̀ èmi ti gbàdájọ́ o. Ṣùgbọ́n lẹ́yìn eléyìí tí ẹnìkan bá tán lérò pé bóyá a lè máa parọ́ mọ́ ilẹ̀ gbígbà kan tẹ́nìkan máa gbìyànjú láti máa fi ẹgbẹ́ oṣó wọn àwọn oṣó tí wọ́n máa fi oṣó wọn tí wọ́n máa fi pamí lọ́mọ lẹ́yìn eléyìí nìsín a mọ̀ pé àwọn ọgbà arúmọlẹ̀ wà jẹ́gbọ́ a mọ̀ pé àwọn ọgbà arúmọlẹ̀ wọ́n wà nígbà wọn bá sì gbé tùràrí tí wọ́n bá gbé tùràrí wọnú ilé gbogbo àwọn tí wọ́n ń pera wọn lóṣó àbájẹ ni wọ́n ń pera wọn ni. sẹ́nìkan bá rò pé bóyá òun torí òun pupa wọ́n máa lọ ẹgbẹ́kẹ́gbẹ́ máa fi dá ẹnìkan lóró náà lé kéèké gbà téèyàn bá jẹ́ àgbàlagbà ló. Bàbá ó tó ẹja kẹ́mi tẹ́jẹ́ yẹn ẹ lórí gbòdìgbà téèyàn bá dàgbà táwa lọ ṣó táwa làjẹ nínú ilé ṣé àwọn ọmọ kéékèèké nínú ilé làjẹ ni ta ló pọ̀ ọmọ yín jẹ yín lẹ́mọ bí tẹ̀yìn tẹ̀ sọ pé èèyàn kankan ọmọ yín jẹ lẹ́mọ tó di pọ̀ ọmọ yín. ọmọ ẹja múra sí. landlord sir baba mo ro check it out. Ebike. Abẹ́lá. Tẹ́lẹ̀ ọdún èwo. Baba mo ro sẹ́rí ìyá mo ro sẹ́rí bóyá ikú rẹ̀ sẹ́gbẹ̀ kan tó kun black sẹ́gbẹ̀ kan ó ní ibi tó ń fò lọ́dọ̀. Irọ́ ni o. Kí ni mo sọ fún yín jọ́kì náà nù? Tẹ́ ẹ gbé ìtọ́ 4 days pẹ̀lú ìgbẹ́tẹ̀ yà sínú ẹ̀ tẹ́ gbé jáde kí ni mo sọ fún yín? Bororo. Ojú ìwẹ̀ nìkan ló máa ń rí gbogbo ẹ̀. Ìrètọ́
Baba landlord, this one, bad by Roman Joka kiri gbogbo. Ó ti tó àti Ghana. Order! Coordinate yourself in the acquitted court of law. Just like the white man will say that cleanliness is next to godliness. Ètò tó ọ̀rọ̀ ni. Ṣé rí ohun tá à ń sọ yìí? Àwa là ń fọwọ́ ara wa fàfà. Tá a bá ní kí ẹ gbálẹ̀ ìgbà. Ẹ gbálẹ̀ o, ẹ̀fọ́ bathroom o, ẹ̀fọ́ tọ́ílẹ̀tì o fún àǹfààní ara wa ni. Ilẹ̀ gbígbá ní èsì tiẹ̀ ti di dẹ́dẹ̀. Ẹ̀tọ́ ìmọ̀ jọjà. Ẹ̀ẹ́dọ̀ rẹ̀ ní jọjà kọ́ máa gbálẹ̀ wa. Bàbá mo rọ. Jẹ́rìí àwọn jọjà. Bàbá mo rọ. Jẹ́rìí. Ẹ má sọ ọ̀sẹ̀ kọ́ mi ẹni hàn bẹ́ẹ̀ yẹn. Ṣé torí pé sọ́jà òsínbà yẹn ṣe ní kọ́ láti máa sọ̀rọ̀ ẹni hàn àbí? Tó bẹ̀ ẹni tí ò bá gbálẹ̀ máa lé kó lé. Máa fún lówó ilé ẹ̀kọ́ ogun dání. Ẹ tún wá gbọ́ ìkejì rẹ o. Wọ́n tó rí bá ń fọ́ lọ sọ́spítù. Bọ́rùn bá paracetamol wà lọ sọ́spítù. Ẹni tó kò bá lọ kó kú dànù. Àpẹ́ má gẹ̀ẹ́nẹ́ gàrígàjì àwọ̀ láì. Táwọn sọ pé àkórí kọ̀ọ̀mù gángan jẹ́. Nínú. Èmi nínú. Má ti máa pàdé o. Kàjálà. Wọ́n náà kàjálà. Abalálọ̀, mẹ́sítírà fẹ́ nǹkan. Lọ sọ́spítù. Okay, landlord, what about the pain of the inner cap? Go to the hospital. Guys, can you Go to hospital. Everybody go to your Same to room. Go, thank you. Thank you, I've said my own. Everybody come. Yeah, moro. The pain of the inner cap. Yes. Bàbá àwọn tó. Ẹ jẹ́ kí n sọ kiri kan fún yín o. Jẹ́rìí ọmọbìnrin bó ṣe tó ń kun ojú tó ń kun ẹsẹ̀ yẹn. Kò sí ìgbà tí kò kí ń jáde ní òru. Bóyá ó ti pẹ̀lú àwọn bàdó. Ọlọ́run náà kò tẹ̀ fẹ́ yé mi mọ́ ara tì. Mo máa ń gbọ́ kùrukùru ní òru. Tí bá máa dún mírun sí ló máa ń gbà. Ìgbà mi kò ní sí ìyẹn ní apá ẹ̀. Ó ti ń fò àtẹ̀mọ́ pátárùn nínú rẹ̀. A máa pátárùn ìtótó ọ̀rọ̀ ni. Ẹ má pààyàn. Má pààyàn wọ mú báyìí. Wàá mú báyìí. Ègún ní ògùn. Kọ́ máa fi ọ̀rọ̀ ẹ̀gùn ṣeré o. Bàbá náà ti kò jù bẹ́ẹ̀ náà lọ. My husband, listen to what she said. Sergeant Mogaji ńkọ́. Daddy, dárúkọ ẹ̀ ṣé ń bẹ̀rù ẹ̀ ni? Daddy, wait. The other day I went to the market. When it was his turn to sweep, she went there to confront him. Daddy, if you see what happened that day. But Daddy, why did you mention his name? No. You're afraid of him, Abi. Me? Afraid Daddy, you're afraid of him because you always bring gun. Bring gun. Eh? Yes, bring my gun. Are you sure? You see that it will not enter the. Go and bring. Yeah, women. Yeah, women. Alábòsí association. Wọ́n bàbá yín. Wèrè tenant mo gbà yé o. Agboye